bóyá àgbà àkọ́kọ́ ilé tí wàá kọ́kọ́ ṣe alábàápàdé àwọn fídíò mi jọ má gbé kúrò ńbẹ̀ bùnmi ní ìṣẹ́jú kan péré bá mi follow page tó lè Yorùbá TV. Yoruba land, then we will now know how powerful we are. So my dream for Yoruba land is the next generation should speak good of all of us. And don't forget, I will never say I'm the head of Yoruba land, no. Some people have been kings. I have to give them that respect. I carry them along, I talk to them, they've been there for a long time, longer than me. The likes of Alailua Awujale of Ijebuland, Aláàfin Ọ̀yọ́, Aláké Ẹ̀fẹ̀gbàland, Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. They've been traditional rulers for a long. Mo mọ̀ pé interview tí ẹ̀ ń wò lókè yìí interview bàbá wa Ọ̀jájá Onírìṣà àti Ilé-Ifẹ̀ ni interview ti pẹ́. Ẹgbọ́n tí wọ́n sọ nínú interview yìí wọ́n ní àwọn ò ní ẹ̀fà pera wọn ní ọba gbogbo ilẹ̀ Yorùbá. Ohun táwọn fẹ́ ni ìfọwọ́sowọ́pọ̀ báwo ni ilẹ̀ Yorùbá ó ṣe ní ìlọsíwájú nítorí pé àwọn kan ti jọba kó tó di pé àwọn náà dórí ipò táwọn wà. Inú ẹ̀ náà ti ń dákọ̀ Àwùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú, wọ́n dákọ̀ Aláwọn Aláké tilẹ̀ Ẹ̀gbá, wọ́n dákọ̀ àwọn ọba kọ̀ọ̀kan, wọ́n dákọ̀ Aláàfin Ọ̀yọ́. Èyí ò túmọ̀ sí pé àwọn ọmọ tí ó kàn àbí wọn mọ tí wọ́n wí láàrin yẹn, ṣùgbọ́n wọ́n sọ jẹ́ kó yíwọ pé ìjà ọba jù mí jù ọwọ́ jù mí láàrin ọba kò sí nǹkan tó kà wọ́n pẹ̀lú ìyún bí pé kílẹ̀ Yorùbá kó ní lọ síwájú ló bá wọn. Ṣé wá rí gbogbo ẹ̀yin tẹ́ mọ́ jìjà ọba jọba lọ, kinní kan ló lórí ọba ilẹ̀ Yorùbá, Aláké ló lórí ọba Ẹ̀gbá, Àwùjalẹ̀ lórí ọba Ìjẹ̀bú, Ọ̀wá lọ́ba ti Iléṣà. Oníkúlùkù mọ ìran rẹ̀ ó sì mọ ibi tó ti ṣẹ̀ wá. Gbogbo ẹni tó jẹ́ pé ẹ fẹ́ fi ọba jọba ẹ fẹ́ fi gbapò lọ́wọ́ ọba Aláàfin Ọ̀yọ́, ọba ẹsẹ̀ jẹ́ ni tẹ́ ń wá kálàfin sá da yín mọ̀, tẹ́ ń wá kọ́ bàálù kan sá da yín mọ̀ pé ti tọ́ba lẹ̀ ń ṣe. Tẹ́ bá sì dé kọ́rọ̀ ọ̀tọ̀ ni tẹ́ ń wí lẹ́nu, ọ̀tọ̀ ni tẹ́ ń fẹ́ ni wí ń kọ́rọ̀. Bí ilẹ̀ Yorùbá bí ó ṣe ní lọ síwájú kò kàn yín ju pé ọba kì í sọ gbé ọba kan lẹ́yìn máa ń rí gbé ti yín. Nítorí tó máa ń dùn mí ni pé tí lórí social media ní ìsinmi tó bá ti gbọ́rọ̀ ọba jọba lọ, ọba kan ó jọba bí lọ, ọba bí ó wí báyìí ó wí irú ó sì ẹ̀tọ́rọ̀ olúwo ẹ̀ mú sọ́wọ́ bí nígbà tó yẹ pé gbọ́rọ̀ ọba míì rí ni. Tẹ́bà mọ́rọ̀ àwọn ọba sọ́wọ́ á wà bọ́ sọ́rọ̀ orí ọ̀rọ̀ ẹ̀sìn. Mùsùlùmí ìmọ̀ bá mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ jà, bẹ́ẹ̀ làwọn oníṣẹ̀ṣe ọmọ bá mùsùlùmí jà, àwọn mùsùlùmí ọmọ tako oníṣẹ̀ṣe. Ó ti wá dìran àti wá sọ́ di tó jẹ́ pé àmọ̀ gbàgbé ń gbàgbọ́ sílẹ̀ àárín ara wa. Christianity náà bẹ̀rẹ̀ tí wọ́n lápá kan, wọ́n mọ̀ bá àwọn mùsùlùmí jà, kíní aláwọ̀ wọn òòṣà ni, kí ló dé, kí là ń bá káàkiri, kí là ń bá kiri. Ṣébi tí àwa nílẹ̀ Yorùbá ibi táwọn ó dúró sí lélẹ̀. Ẹ lọ wo gbogbo ìlú tí wọ́n bá ti ń ṣe ẹ̀sìn tán ti gbé ẹ̀sìn sórí, underdeveloped country náà máa ń wà bí non-developed country làwọn ìlú yẹn máa ń wà. Tí ẹ bá pẹ́ bóyá ìlú yìí ni ó lọ sásábẹ́ Amẹ́ríkà o, ẹ lọ wò náà tó bá dá dúró tí ó sọ Amẹ́ríkà nínú ìlú yẹn tí ìlú yẹn sì ń tò tó sì ń tò, ẹ dárúkọ ìlú náà tó sì ń tò tó sì jẹ́ pé wọ́n gbé ẹ̀sìn sórí, ẹ dákọ 3 nínú ìlú náà. Kẹ wá lọ wò ṣé kò sọ Amẹ́ríkà nù kó lè bá bí ìlú wọn ṣe tí ìtútorí pé kí ni wọ́n fi ta Amẹ́ríkà ṣe ni. Bọ́ọ̀ bá fi ta Amẹ́ríkà ṣe tó ẹgbẹ́ ẹgbẹ́ sì sórí rẹ̀ ti tú, wọ́n mọ bá ṣe bá ti ń jẹ́ dànù. Tẹ bá dé Saudi tó bá ti kírun aago 2 tán tó kírun aago 4 tán máa gbálé ẹ lọ ni. Yòókù tún nígbà tí àsìkò rún bá ń kírun mọ́ lọlé. Tó bá dé Jerusalem ni la bí Jésù sí. Christmas Rome náà ti celebrate Christmas. Rome ni fada ti máa ń wá o.
fado wá láti Jerusalem ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ọba jọba lọ nìyẹn ló mú wa lọ́kùnkúndùn jù láàmú jà sí. Níbi táwọn Fúlàní ti ń terrorize ilẹ̀ Yorùbá pé ká fọwọ́sowọ́pọ̀ pé bó lè á ṣe rẹ́yìn báwo la ṣe dẹ́kun àwọn irú ìwà báyìí láàrin àwọn Fúlàní. Ẹ wo Kwara náà sìn báyìí àwọn tí ń sá kúrò ńlú yẹn jíjí wọ́n jí wọn gbé wọ́n gbé wọn lọ́mọ lọ wọ́n gbọ́kùnrin wọ́n gbóbìnrin wọ́n béèrè ransom lọ owó tí wọ́n gan ò lè rí ẹni tí ó ti jẹun kan tẹ́lẹ̀ kó mọ̀ mú bóyá bíi 7 million naira 20 million naira wá. Ìkan ló ṣẹlẹ̀ ẹ wo àwọn fídíò yìí. Express road after onígàrí ẹ wo báwọn Fúlàní ṣe yìnbọn fún o ẹ wo Fúlàní wọ́n ṣe yìnbọn fún o ẹ wo mọ́tò rẹ̀ wọ́n ti pa driver wọ́n ti pa ẹni tó wa mọ́tò Lagos Ìbàdàn express road Fúlàní ni ó ní Fúlàní ló ti gbéyàwó ẹ lọ ẹ wo driver ni wọ́n ti pa ẹ wo ẹ̀jẹ̀ ẹ wo driver àwọn Fúlàní ìyàwó ẹni ẹ wọ́n ti gbé lọ ẹ wo mọ́tò ẹ wo ẹ̀jẹ̀ ní mọ́tò. ẹ̀rí gbogbo àwọn ṣe ń di ẹrù kó ń lé ẹrù náà kóde yìí o náà sálọ yìí o ẹrù láti Ṣàgbẹ̀ ọlọ́gọ́mọ̀ lọ gbogbo ọ̀nà bàbá ńlá wọn kẹrù wọn sálọ báyìí ni o ẹ dákun tó lọ lọ́rùn ìlú ìtúsú wa o. ẹ wà àwọn fídíò yẹn níbo là ń bá a lọ àwọn olóṣèlú wo sì ráyè wọn àsìkò tó ń ṣe wáyé wọn ráyè ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ ẹ tó fẹ́ ṣègbéyàwó lásìkò yìí ni tó jẹ́ pé ó ń palẹ̀ mọ́ ìgbéyàwó ó ń palẹ̀ mọ́ láti gbéyàwó tuntun pé bó ṣe owó ní ń wá báyìí owó náà ń wá lásìkò tán wáyìí wọn rí tiwa rò 2027 ń bọ̀ owó tán hàlẹ́ wa lọ́wọ́ owó gúgúrú àtẹ̀pàpẹ́ wá dìbò owó ẹ lọ ṣe bẹ̀ ni wọ́n ń ṣàjọ lọ́wọ́lọ́wọ́ tán wáyìí ǹjẹ́ ìbẹ́yìn tẹ́ rí ẹ̀dánwò láàrin ara yín kò sí tó kàn wọ́n ní tó bá rí ó ṣẹlẹ̀ nílùú kan báyìí lásìkò tán wáyìí kò sí tó kàn wọ́n o ìyẹn náà lápá abẹ́ wọn